fídíò táwọn èèyàn ń ṣe tó máa ń sọ̀rọ̀ tí gbogbo wọn máa ń ṣe tó ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ Yorùbá nation àbí tó ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ṣe Sunday Igboho kó wálé kò gbọ́dọ̀ bẹ̀bẹ̀ kò gbọ́dọ̀ bẹ̀bẹ̀ kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ mọ̀ kò gbọ́dọ̀ kò ṣe anybody pé ṣe Sunday Igboho kò ṣe anybody kò gbọ́dọ̀ bẹ̀bẹ̀. mo ń wo gbogbo àwọn fídíò oníkàlùkù àwọn ẹlòmíín bú Alhaji Wasiu Ayinde wọ́n dọ́gbọ́n ta sí wọn àwọn ẹlòmíín bú bọ̀dá wa Kọ́lá Olótù wọ́n ta ọ̀rọ̀ mọ́ wọn létí aṣọ oníkàlùkù sọ gbogbo tó tó fẹ́ torí pé n táwọn olóògbé ẹni tí wọ́n oníkàlùkù sọ ọkọ̀ tó láì ilé ìmọ̀ sọ tí kíní kan kí ta lẹni tó dé tó lè sáré lọ bú ẹgbẹ́ yẹn sí bẹ́ẹ̀ kí ni àṣẹ tó ṣe sáré bú ẹ. Hello, mo kí gbogbo wa mo kí wa mo kí wa ò gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kúwé kòkòkò òun ni mò ń jẹ́ ohun ẹni tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni mo wọ́ ni Saheed Shittu òun náà ni ẹ ń gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀ ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń gbọ́ gbogbo awuyewuye yẹn tí mo ti ń rí fídíò ẹ̀ tó ti mọ̀ pé lọ́dọ̀ tèmi tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi máa kọ́kọ́ farabalẹ̀ láti mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan and some other things tí bá dẹ̀ rí pé kò wọ́ ọ̀tẹ̀ má kàn bójú bọ̀ ọ̀ǹtì ìgbà tí ó wá ṣe lé ó ti pe àkíyèsí mi sí ọ̀pọ̀lọpọ̀ fídíò ibi tó ti lóun máa pa àwọn ọmọ Yorùbá nation tó bá wá sí you know so on bọ̀ èyí tó wá jù sí mi lánàá nígbà tí mo gbọ́ mi gbọ́ tán bọ̀ ibi tí abájọgbọ́dé máa play máa kàn fún lẹ́sìn Saheed Shittu èsì ọ̀rọ̀ fídíò yìí ó ní mo wá fún ẹ ìdí tí mo dẹ̀ ṣe dá sí tí mo ṣe fẹ́ fún ẹ lẹ́sìn ni wípé ó fi èpè kó gbogbo Yorùbá nation papọ̀ sórí pé o ò sọ̀rọ̀ béèyàn tó ní làákàyè lákòókò ó ṣẹ́ èpè burúkú fún gbogbo àwọn Yorùbá nation sórí pé làákàyè ẹ ti dọ̀bálẹ̀ nígbà tó tiẹ̀ ti kó irùgbọ̀n àrùn bíi ti háràhárà ó ti fi irùgbọ̀n ó ti fi bu ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni jọ mo bí Saheed Shittu ta ló lè dámú nínú Yorùbá nation ta ló kéré jù nínú Yorùbá nation tó lè bọ́ tó bá lówó òní sápò ààrẹ anyway ẹ jẹ́ ká jọ máa gbé lọ. oníkàlùkù sọ gbogbo nǹkan tó láìkì jẹ́ blọọkì yẹn kó má rí péjì wa mọ́ oníkàlùkù sọ gbogbo nǹkan tó láìkì lórí ọ̀rọ̀ Yorùbá nation or Yorùbá non-nation or what láti nípa wọn dífẹ́ǹdì ṣe Sunday Igboho pé kó lè. àkọ́kọ́ má sọ wípé oníkálùkù ń sọ̀rọ̀ nípa Yorùbá nation àbí kò no Yorùbá nation ìwọ gangan are you not talking about Yorùbá nation níbi tó jókòó sí in your kingdom there tí Yorùbá nation bá wà important you ní sọ̀rọ̀ nípa ẹ̀ there are so many situations tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ gbà fọ́lọ́run. kò lè bẹ̀bẹ̀ o kò jẹ̀bi o kò sẹ́ni bọ́dí o kò sẹ́ni bò ó ṣẹ́ kíní kan Igboho is a free man Igboho is a kíní kan Igboho jẹ̀bi anybody Igboho ṣe kíní kan. à ń gbọ́ gbogbo tó ní kálukú sọ lọ́tún lọ́sì ṣèbí tó bá ṣàtẹ̀ ń gbọ́ àwa náà tiẹ̀ ní làákàyè àwa náà àwù bí iṣu nínú ilẹ̀ ẹ gbọ́ àwa náà wù bí iṣu ní inú ilẹ̀ ṣe Sunday Igboho rẹ̀ àwù bí iṣu nínú ilẹ̀. Boy, sorrow. I don't have patience for gbogbo man. Púpọ̀ nú àwọn ẹni tí ẹgbẹ́ jẹ́ Yorùbá nation tẹ́jọ́ ṣe Yorùbá nation yìí. Púpọ̀ nú yín. Ẹ̀kọ́ dúró dò pé ẹ support Igboho ẹ ṣe kíní kan púpọ̀ yín ò nífẹ̀ẹ́ ọkùnrin yìí.
ìyá pẹ̀lẹ́ ìwọ tó nífẹ̀ẹ́. ẹ nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho. ó rí bó ṣe nífẹ̀ẹ́ ìyá. Wàláì. 80% ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe Yorùbá nation yẹn ẹ nífẹ̀ẹ́ ọkùnrin yìí. ìyá Saheed ó rọ́lọ́run ó rí ìwọ tó nífẹ̀ẹ́ àbẹ́ ìrọ́lọ́run ẹ̀yin èèyàn mi. ìfẹ́ yìí náà nìkan Saheed ìfẹ́ yìí náà kí ló tẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ń jẹ́ Saheed náà anyway ìfẹ́ yìí náà ní nǹkan Saheed Shittu onífẹ̀ẹ́ Ìgbòho dójú gẹ́ tó o bá nífẹ̀ẹ́ ta ló kọ́kọ́ gbé Ìgbòho wá tó jẹ́ kí ọkàn lẹ́ran kó máa ṣépè kó máa sọ ọ̀rọ̀ rádaràda sí Ìgbòho tí ò bá jẹ́ ìwọ onífẹ̀ẹ́ nìyẹn o ṣe gbá wọn brothers and sisters ẹ wá sórí social media kó wá fojú wọn ráre ó ṣe gbé yà àwọn ìkan lára àwọn ìyàwó àbí gbogbo ìyàwó ẹ àwọn ọmọ ẹ fámílì ẹ bí ẹ ara ẹ ó ṣe gbé wọn wá kó wá fi wọn ṣe ṣó kó fojú wọn ráre kí wọn lè lẹ̀ wọn lóko dáadáa onífẹ̀ẹ́ ni àti wípé Saheed kí ló dé tí ò ṣe yẹ kó nífẹ̀ẹ́ Ìgbòho tó bá yẹ kó nífẹ̀ẹ́ ni ìgbà tí yóò sí nǹkan kan tí Ìgbòho wà tí ó sì wà ó dẹ̀ sì máa wà kò yẹ ṣé ò kì í sunlé ṣé ò jata ẹ̀ Saheed ṣé ò jata Ìgbòho ṣé ò jẹpo Ìgbòho ṣé ò jẹ iyọ̀ ẹ̀ ṣé ò mu omi ẹ̀ ṣé ò lá nínú ìlágùn ẹ̀ ọ̀dẹ̀ onífẹ̀ẹ́ ó yá máa gbó lọ. ẹ gbà pé religion ló sí pé ọ̀rọ̀ religion kọ́ lélẹ̀. tẹ́ bá nífẹ̀ẹ́ ọkùnrin ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation ẹ̀ mọ̀ ń sọ tẹ́ ń pariwo tẹ́ agitate àbíkẹ́lẹ́ ẹ̀ pa agitator àbíkẹ́lẹ́ ẹ̀ pa yín. tẹ́ bá nífẹ̀ẹ́ sí Sunday. ẹ̀yin tẹ́ jẹ́ sísítà Saheed tí mo mọ̀ ẹ má bínú sí mi o Saheed ni ọmọ sùn tó kó ń pópó bá yín o ẹ má bínú ṣe ti gbọ́ tẹ́ bá rí fídíò yìí ọmọ sùn ló kó pópó bá yín o kò sì jọ mí lójú fún Saheed torí pé àwọn ẹbí ẹ láwọn ti bá ẹ sọ̀rọ̀ títí aláìgbọràn ọmọ ni ẹnu aṣọ ò ká ẹ ẹnu fámìlì ẹ ò ká ẹ ṣùgbọ́n irú yín tí ẹnu ò bá ti ká tí fámìlì tí wọn ò lè tán ìjámọ́ kankan lójú yín ìtaná ti máa ń kọ yín wá kò yẹ bẹ́yìn oníkan gbàgbé kò ń sọ̀rọ̀ ẹ̀sìn ṣẹ́sìn ni wọ́n ń ṣe àbẹ́sìn Saheed mò ń bi ẹni ó ríyàn bá ẹ̀sọ̀ yìí tó jí òótọ́ ọ̀rọ̀ èmi ò wá bẹ́ẹ̀ jẹ́ o àlàyé ọ̀rọ̀ lèmi máa ṣe fún ẹ Saheed ó ríyàn bá ẹ̀sọ̀ làákàyè ọ̀rọ̀ ó sì tún rí àwọn èèyàn kódà àwọn ẹbí ẹ lára àwọn ẹ̀gbọ́n ẹ sisters brothers ẹ ẹbí yín wọ́n ń pè ẹ́ left right center ó gbọ́ ni because ó láǹkórí ìwọ tó pọn ẹbí ẹ lé ṣé bó ṣe ṣèsìn ni Saheed tó bá sọ pé àwọn ẹlẹ́sìn ìwọ náà jáde Saheed bóyá ò ríyàn sọ fún ẹ látijọ́ yìí àbí wọ́n sọ fún ẹ ò gbọ́ màá tún sọ fún ẹ Saheed ó sí lára tó àwọn tó ń ṣe ẹ̀sìn òun ló ń ṣe ìwọ àbẹ́yìn orí ni ibo ni èèyàn mélòó ni Saheed ti àwọn wo ló ń bá mi preach fún níwọ̀n tó jẹ́ wípé fanatic ní ẹbí ti àwọn Shikau olórí àwọn Boko Haram tó bá ti rí Shikau bó ṣe gba wèrè mẹ́sìn exactly ìyẹn kàn ti yá wèrè mọ́tilẹ̀ tí ẹ ó sì rìn yẹn ni torí bó ṣe ń ba lọ ìbáyìí ẹ̀yin ẹbí ará ọ̀rẹ́ ẹ̀ jẹ́ tètè mú Saheed ṣètúnṣe kẹ́múso torí níbi tí fanatic tó bá jẹ́ ìfun àti ẹ̀dọ̀ bọ̀bọ̀ yìí orí yín ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò mọ yánkè yín ni one after the other ó yìí máa sọ wípé yìí gan ẹlẹ́bọ ni yín kò sí nǹkan tí ò ní sọ ẹ máa wò èèyàn tó ń mẹ́lẹ́bọ ṣẹ́sìn jọ Saheed ṣé ẹ̀sìn nìyẹn òun mú ẹlẹ́bọ ẹ̀yìn kan ń ṣẹbọ kí ló kàn ẹ́ nínú kùránì mo ní kùránì tó translate sí English àìmọye nǹkan tí mo rí kà ń bẹ̀ kùránì ò sọ wípé ká ẹ lé ẹ̀yin mùsùlùmí ká ẹ lọ tako ẹ̀sìn mìíràn ẹ jẹ́ kí ẹ̀sìn mìíràn kí wọ́n ṣẹ̀sìn wọn ìwọ náà ṣẹ̀sìn tiẹ̀ ó bá rójú tu ayé ara ẹ̀ tó yẹ pé nǹkan ń ṣe tó ń ṣẹ̀sìn kiri òráyè ojókòó mẹ́lẹ́bọ pẹ̀lẹ́ ẹlẹ́bọ mélòó ló ti wá rí òde.
Sunday Igboho ìtẹ́ bóyá ó dá yín lójú bóyá sí o ìfẹ́ ẹ̀lẹ́ ní o ó dẹ̀ dá yín lójú o ìwà tẹ́ ń wù sí kò yẹ kó ìṣọwọ́ ilé ẹ̀wọ̀n ti bá ayé tẹ́ ń pa ayé ní agitator sí àbí agitator bí alligator lẹ pé ayé ní ẹlẹ́wọ̀n tẹ́ ń jẹ. o ò ní kọ̀rọ̀ rè àwọn mùsùlùmí gan kẹ̀yìn sí ẹ ta ni àwọn náà nílẹ̀ Yorùbá tó bá ṣe ọ̀rọ̀ wo ló wà lẹ́nu tó fẹ́ sọ sí agitators anyway àwọn agitators ló ń bá sọ̀rọ̀ campaigners ni wá ayàtọ̀ òun bá àwọn agitators sọ̀rọ̀ ó yàtọ̀ sí pé òun bá campaigners sọ̀rọ̀ we are all Yoruba Nation Movement campaigners not agitators ṣòtìrí pé àwa kọ́ ló ń bá wíbọ̀ èmi á bá ẹ dá ẹ lóhùn bí. ìwà tó ń bá lọ́wọ́ yín sìn kò yẹ kó bá lọ́wọ́ kankan mú yín. kò sọ wọ́n ilé ẹ̀kọ́ máa ti bá wọn wà játijàti. débi pé àwọn ẹni tí wọ́n wá ń gbìyànjú bí bàbá wa Kọ́lá Olóòtú tó wọ́n ń gbìyànjú pé ẹ jẹ́ káwọn gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ ìjọba kí ìjọba fojú àánú wò wọ́n. kọ́ ni kí Igboho máa bọ̀ lé ẹ tọwọ́ ìbọ̀wé ẹ ṣe kinní kan ẹ bá wa bá wí kó má ṣe bẹ́ẹ̀ mọ́ kinní kan tí wọ́n ń lo ohun ìgbémọ́ra fún ìjọba yàtọ̀ ní pé ẹ̀ lọ́dà stanley tó kú náà. bọ́dọ̀ mi ọ̀sán ìdè náà kọrin pé kí ìjọba pè wọ́n wọlé kó bá wọn wí kó fi wọ́n lẹ̀ ọmọ ẹni oníṣèlú bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ́ sí ọmọ ẹlòmíì. ẹni kò ṣe anybody kò dé bá wọn kí ló ṣe kí ni Igboho ṣe tọ́lẹ̀ bá wí ẹlòmíì kí pé ṣebí kíní kan gbogbo yín kí ẹ̀ ń larí mọ́lẹ̀ ṣe nífẹ̀ẹ́ ẹ̀yin Yorùbá Nation ṣe nífẹ̀ẹ́ sí Sunday Igboho ẹ̀yin pípù yìí ṣe nífẹ̀ẹ́ púpọ̀ nú ẹ̀yin tẹ́ ń gbọ́ bí ajá ẹ̀yin Yorùbá Nation yẹn ni mò ń bá wí o púpọ̀ nú yín tó ń gbọ́ bí ajá lórí íńtánẹ́ẹ̀tì mélòó nú yín ní ìgbà tó mú ṣe Sunday Igboho ló lọ kótó ló lọ wò nínú prison. ok dúró náà jẹ́ fún ẹ lẹ́sìn yẹn. mélòó nú yín ló lọ wẹ̀. jẹ́ fún ẹ lẹ́sìn yẹn. Saheed àwọn nǹkan tí kò yẹ lèmi fẹ́ ṣàlàyé ẹ̀ fún ó ní bàbá Kọ́lá Olóòtú wọ́n bọ́ síta wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe gbá kọ́kọ́ minus ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú bẹ́tì jàjà ara ẹ̀ face your own situation brother K1 the ultimate ẹ̀kíní kan wọ́n sọ̀rọ̀ sí gbẹ́nu rúrùn lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ sí K1 lórí social media mo bí ẹni ǹjẹ́ wọ̀yẹmọye ọdún tí wọ́n ti ń sọ̀rọ̀ sí K1 ara lolúwérè tí wọ́n fi ń san torí iṣẹ́ tí wọ́n gbé dání kò sí ìgbà kankan tí wọ́n kì í sọ̀rọ̀ èèyàn mélòó ló ti bọ́ síta tó wá sọ̀rọ̀ wípé wọ́n sọ̀rọ̀ sí K1 mo bí ẹni eye service náà ló yìí ṣe kiri eye service òjẹ́lòrò jẹ́lé egúngún oil finger ní Saheed ibi tó bá ti rí ọwọ́ epo ló máa ń lá ìgbémọ́ra ló ń ṣe fún Wàsíù ìyẹn sì mọrú ìṣẹ̀dá tí gbogbo yín jẹ́ níwèé lórí ọ̀rọ̀ ti bàbá Kọ́lá Olóòtú gbèsè gbè kò kàn ẹ́sẹ̀ tí ẹni kò fèsì ó ní gbogbo wa tá a jẹ́ Yorùbá Nation campaigner not agitators ó ní ànífẹ́ Ìgbòho torí pé àwọn yẹn sọ̀rọ̀ kí ó máa bọ̀ lé kán yà lọ́rẹ́ nídìí kó sọ sọ́rí kí wọ́n fi sísítẹ́ẹ̀mù ṣe kìíní kan ẹgbẹ́ ní burúkú gbogbo sọ́hun gbẹ́nu ẹbọ ta ló tẹnu ajá ẹbọ bọbọ mi tó tẹnu ajá ẹbọ gbé gbogbo nǹkan lè máa ń ṣe jújújú ẹnu sí gbẹ́nu òṣì lọ. eye service ti bá tọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ ó yà mí lẹ́nu bó ṣe jẹ́ sí ilé gbogbo yín ṣẹ̀ṣẹ̀ rántí pé Ìgbòho kan wà níbì kan ní ìgbà tí ikú lé Ìgbòho tọmọ yẹn sákiri tó ń sákiri tí wọ́n fẹ́ pa bí wọ́n ti pa àwọn Awólọ́wọ̀ wọ́n fẹ́ pa bí wọ́n ti pa àwọn bàbá Bọ́lá Ìgè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi kú lé kiri ṣebí gbogbo yín including you
lẹ sọ wípé ti wọ́n ọ̀nà ẹ̀ kó má dá sí kó má ṣe gbá kó má ṣàwo kò ń gbọ́ràn. Everybody you turn your back at him when he needed you most. Ó ti ẹ̀ wá gbọ́ kò gbọ́ sí yín lẹ́nu ẹ ti ẹ̀ sì fọwọ́sowọ́pọ̀ kẹ́ ti ẹ̀ kọ́kọ́ lẹ́yọ́rọ́ lọ́nà kẹ́ wá fàbọ̀ fẹ́ dìyẹ kẹ́ du ẹ̀mí ẹ̀ gbogbo yín lẹ turn back yín against ẹ̀. Yorùbá nation tí ìwọ gbé gbogbo ẹnu ẹ bí ẹnu ajá tó pera ẹ yẹn tó lanu gbàgà bí ìgbà tó bá fẹ́ kì í bọnú ìgbẹ́ tó fẹ́ jẹ̀gbẹ́ tó wá lanu gbàgà lágbárí ẹ tó sọ̀rọ̀ sí. Yorùbá nation campaigners yẹn àwọn ni wọ́n dúró fún tí wọ́n sì dúró títí dèní lẹ́yìn Ọlọ́run nígbà tí gbogbo yín pátápátá nǹkan tó ṣe nígbà yẹn tí kinní yẹn bá wà successful ṣé nǹkan tó ń jáde lẹ́nu gbogbo yín sì lè máa jáde àti rádaràdà tó ń vomit lẹ́nu Saheed Shittu. How come all of a sudden gbogbo yín kò dédé bọ́ síta ẹ wá ń gbó bí ajá ẹ wá ń ṣe eye service igẹ ọmọ ẹni ẹjẹ ìdílé bẹ̀rẹ̀ wọn ní kó lọ kọwé ẹbọwé hàn kó lè kó sasárì o kó máa bọ̀ lé Saheed Shittu ọ bí ojú ẹ. ṣebó kò fẹ́ tí kọ́ ni ẹ̀yin èèyàn ẹ má dá lóhùn tí ẹ yẹ oil finger ni ó tún fẹ́ lábẹ́ irọ́ ló pa. ṣebó kò fẹ́ tí kọ́ ni ju ó sí nínú picture gbogbo wàhálà tó wà lẹ̀ gbogbo ikọ̀ tó ń lọ ààrẹ tí fi etí kọ́ òun ó kàn fẹ́ tí kọ́ nǹkan ló fẹ́ ya wèrè tí. gbogbo ẹ̀yin ènìyàn mi tẹ́ ọmọ Yorùbá tẹ́ mèdè tẹ́ mú tẹ́ mọ̀rọ̀ tẹ́ ní làákàyè àtàròjinlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Ìgbòho sójọmọ òkókó ìwọ fúnra lára tó sọ wípé o mọ̀ Ìgbòho dáadáa tó bá mọ̀ Ìgbòho dáadáa wàá mọ̀ wípé kò kí sọ no tó bá advice but the decision lies in his own hands. Iṣu wà lọ́wọ́ Ìgbòho lásìkò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ sì ń bẹ lọ́wọ́ ẹ̀. Títì tẹ́fẹ́ tí pa tẹ́fẹ́ fokùn sí lẹ́sẹ̀ torí kí nǹkan tẹ́fẹ́ gbà yẹn tẹ́fẹ́ belong sí tẹ́fẹ́ tọ́lá yẹn kó tètè yá kó má yọ yín picture ká ẹ wá lè tí gbà kó sọ sọ́rí gbà kékeré kan. Ìrọ̀lẹ́ pa èlé ti pa. Sọ sọ́rí tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ nítorí àǹfààní ara yín ni tí ọ̀pọ̀lọpọ̀ ò bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Somebody like me, I know what is going on. Ìrọ̀lẹ́ ṣe pa. Etí lásán ló fi kan ló fẹ́ ya wèrè sígboro. Gbogbo group yín pátápátá bẹ ṣe ń gang up àtàwọn ọmọ àlè tẹjọ kóra yín papọ̀ tẹ́ ṣe bí wèrè kiri lórí social media. Ẹ ó máa sọ sọ́rí ni, ẹ ó máa ṣe kíní kan, ẹ kọ́ ní burúkú dànù. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbé ní media nínú movement yìí àbí gbogbo irú àwọn Saheed Shittu tó àwọn èèyàn ṣe ṣìkàwù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti sọ pé Ìgbòho ní láti bọ́ síta kó lọ ṣe kíni kó sọ sọ́rí kó ṣe gbá kó ṣàwo. Ẹ̀yin mú eye service ni wọ́n olè ni wọ́n olè bàráwò bá sa torí nǹkan tó fẹ́ géènì wọ́n fẹ́ kíkí níyẹn kó tètè mú nítorí tàǹfààní ara wọn náà ṣe ń sọ bẹ́ẹ̀ kó ṣe torí Ìgbòho ẹ máa gbìyàn tó sọ pé ṣé ó love Ìgbòho ṣé eléyìí tó ń ṣe yẹ ṣé ó love Ìgbòho torí Ìgbòho jẹ ní ó lè lò ṣe ń ṣe àbí torí ọpẹ pọkẹtì ẹ ṣọ́ọ̀bù ẹ ní tìjú gbogbo yín ẹ ní tìjú. Ìgbà tí ogun lé ibo nìyálà ìṣà gbogbo yín wà àgbúrò nígbà tó wá ti délé tí wá sọ una begin dey run kìtìkìtì dey run katakata drink water na no fit drop cup ayé yín ẹ wá gbọ́ ẹ̀yin tẹ́ mọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìran mi ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kan fún yín. Ọ̀tọ̀ làwọn tó ń ṣe pílánù nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn o dìdìrín àwọn ilé wọn sí picture bẹ́ẹ̀ gbogbo wọn tó ń gbọ́ lórí social media wọ́n kàn fẹ́ belong náà ni o wọ́n tún fẹ́ bá Ìgbòho enjoy náà ni o géènì tán máa rí géènì gbogbo wàhálà tó wà lẹ̀ òun ni wọ́n wà after ẹ má rò pé wọ́n sọ̀rọ̀ torí ìfẹ́ Ìgbòho yìí so lies don't believe them. tán bá ní ẹ̀ love Ìgbòho ẹlẹ́ẹ̀tì gbọ́ ẹ̀yin Yorùbá nation campaigner ẹlẹ́ẹ̀tì gbọ́ ẹ ti gbà bóyá ẹ̀yin lẹ lọ́ọ̀fẹ́ bí Saheed Shittu àǹkó tẹ́ di wèrè sórí social media tẹ́ ń pariwo ó máa sọ sọ́rí ẹ̀yin eye service ó lè ọlẹ́ ẹ má lọ wáṣẹ́ ẹ bóyá ẹ̀yin lẹ lọ́ọ̀fẹ́ bóyá Yorùbá nation campaigner ẹ fi everything sílẹ̀ Ìgbòho ṣọmọ òkókó kan ṣọmọ àgbérọ̀rùn roko ẹ má da ọpọlọ bàbá oníbabarú ẹ má yà ní wèrè ẹ jẹ́ ó fẹ̀dọ̀ lórí òróòro
ẹ ti sọ wípé irọ́ ni ìgbà kan gbogbo yín lẹni irọ́ nínú prison ló wà ìgbà kan kìnnìkan ẹ fi sílẹ̀ ó tún yá Awíkókó ti bọ́ síta ó ní àṣà rẹ̀ sì ná fún ó ní wọn ò fún ní freedom kò sí kí ló tún kù lẹ́nu gbogbo yín tó kù tẹ́ fẹ́ sọ ẹ̀yin yẹn lẹ fẹ́ bọ́ síta lẹ́nìí ìgbà tá tí ẹ ti rí tó ti ń sọ wípé tí Awíkókó bẹ Ìgbòho tí a sọ wípé so ìwà Awíkókó lè wá bẹ Ìgbòho ń sìn tó ní Ìgbòho náà ti sọ ìtójú bẹ́ẹ̀ lọ fún ọba Ọ̀ní ni mo ti wò pé tọ̀ Ìgbòho ẹlẹ́dàá àti ẹlẹ́yìn o ní jì sọ́fìn ayé o Ọlọ́run tó ní ayé àti ọ̀run á ṣẹ́ ogun ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣe ní afàìmọ́niṣe ní aṣenibánidárò gbogbo ẹni tí fojújọ rẹ̀ ti gbé kòtò síwájú ẹ Ọlọ́run á fi àṣírí wọn hàn ní gbangba ara ni wọ́n ẹlẹ́dàá ò ní gbàbọ̀dẹ̀ ẹlẹ́dàá tó ti ń ṣọ́ ẹ títí tí dìsín áyì máa pa ẹ má sì máa ṣọ́ ẹ títí dọjọ́ alẹ́ kò ní fi ẹ́ sílẹ̀ torí pé Kristẹni máì tí wá sinmi láàrin ọ̀tá la wà láàrin ọ̀tá ló wà Ìgbòho ṣùgbọ́n mo dúpẹ́ mo bá yín dúpẹ́ torí pé ẹgbọ́n nínú ẹgbọ́n níta ẹ jọ̀ọ́ gbogbo èèyàn ẹ gbàgbà mí lọ́wọ́ Saheed Shittu àti gbogbo wọn tán pariwo kiri ṣé wọ́n mọ àwọn gangan tó wà ní ìdí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé bí Tinubu o àti Ìgbòho ṣé wọ́n mọ̀ ṣé àwọn yẹn wọ́n pè wọ́n sínú meeting ṣé wọ́n pe Saheed Shittu mo bí ẹ wọ́n pè ẹ sí meeting hello dá mi lóhùn ṣó mọ àwọn tí wọ́n ń ṣe processing yẹn láàrin bàbá Tinubu àti Ìgbòho ṣé wọ́n pè ẹ sí meeting were you invited to the meeting ṣó wàá nu kọ́kọ́sì ẹ ṣó wàá nu organization yẹn nothing rí kankan ṣe bí o kò fẹ́ ṣe kán lè sọ pé kinní kan kò lè wà in the picture máa bà tiẹ̀ jẹ́ kò sí picture kò mọ̀ kankan tó ń lọ àhesọ ni gbogbo wọn tẹ́ rí tán bọ́ síta tán wí rádaràda àhesọ lásán náà ń gbọ́ ọkọ̀ fetí kọ̀ọ̀kan ni wọn ò sí in the picture ibi táyé yín ti wá yá bàjẹ́ parẹ́ pátápátá ẹjọ́ nítorí Ọlọ́run ìjọ tí tọ́bọ̀ Ìgbòho àti President Buhari àti gbogbo àwọn tó bá máa gbogbo tó bá jókòó rántèlú ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ṣọ́ máa pe gbogbo àwọn rífúrafú olóòórùn attention seeker ó lè oil finger ṣọ́ máa invite wọn síbẹ̀ ṣe máa wà bẹ́ẹ̀ bóyá Ìgbòho á sọ sọ́rì níbẹ̀ àbí kò ní sọ sọ́rì níbẹ̀ ọ̀rọ̀ dẹ̀ dàárín wọn ń bẹ látọ̀dọ̀ ti tèmi dára tèmi ní láti ṣàlàyé ìwọ̀nba tí mo lè fi ṣàlàyé síta nǹkan tó ń ṣẹlẹ̀ nulẹ̀ tí wéwu tèmi ní láti sọ wípé bẹ́ẹ̀mi ṣe rí ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ ṣùgbọ́n the final decision lies on Igboho himself Igboho kì í ṣe ọmọ kékeré Saheed Shittu lọ wá ṣòṣe lọ ṣe ẹ̀sìn ẹ̀ tó máa ń ṣe òṣẹ̀sìn fi Igboho lọ́rùn sílé attention seeker yẹn lọ fèsì ọkàn lẹ́rán ẹ̀dẹ̀ fìtì ara yín tí yẹn náà bá ti lọ gàràgà tí orí nǹkan ṣe á bá sì lé lórí tí wọn náà bá ti lọ gàràgà tí orí nǹkan ṣe wà á bá sì lé lórí padà lọ sọ́dọ̀ ọ̀kan lẹ́rán kẹjọ máa bára yín ṣe rọ́bìṣì tẹ́ ẹ̀ ṣe. àbí kò yẹ ẹjọ́ mo bí gbogbo ẹ̀yin ọmọlúàbí ènìyàn ẹ̀yin ìran mi tó lóye tó lọ́gbọ́n tó nímọ̀ tó bá jẹ́ lótìtọ́ lódodo ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn tó kọrin àti gbogbo ẹ̀ including you Saheed tẹ́ ẹ̀ gbọ́ síta ẹ ní láti tẹ́tẹ́ yìí ni ó ní láti ṣe kinní kan tó bá jẹ́ wípé wọ́n pè yín sí picture yẹn ẹ mọ plan gbogbo tó wà nílẹ̀ as in when they do the meeting they call una they invite una ẹ̀yin jókòó báyìí àwọn jókòó báyìí abẹ́ wà lórí conference yẹn màá sọ pé òkè ṣùgbọ́n torí ẹ ò sí ń bẹ àwọn tó ń ṣe nǹkan kan mọ anything ọ̀rìjó information gan ò sí lọ́wọ́ yín kí lẹ fẹ́ para yín sí torí ẹ kò fetí kọ́ nǹkan torí ọpẹ́ ikùn yín èyí tẹ́ tún ti fẹ́ jẹ nǹkan tẹ́ máa jẹ láyé yín fi bàjẹ́ ní loyalty ní nǹkan kan mi ní fẹ́ kí fídíò igun jù ó wá ní láti ìgbà tí Ìgbòho ti wà ní prison Yorùbá Nation campaigner mélòó ló lọ wò sórí pé o máa sọ̀rọ̀ òpònú àní bóyá kò lọ ha gbéwúrẹ́ lọ síbi àbíwọ fúnra ẹgbẹ́ bá ò ṣáà lọ clear gbogbo igbó Galilee tó ti ṣáko tó ti gbó síbi kò jẹ́ kí atẹ́gùn fresh atẹ́gùn kò jẹ́ kó fẹ́ sí ọpọlọ ẹ kó lè reason like a normal woman being gbogbo àwọn tó ń lọ síbẹ̀ all over the world ni wọ́n ti lọ náà ti ń dìde tó ń gbéra wọn dìde tí wọ́n lọ rí Ìgbòho nígbà tó wà ní prison èyí tó bá jẹ́ kó rí tí ìjọba bá jẹ́ kí wọ́n rí Ìgbòho nígbà náà àìmọye tó lọ nígbà náà tó dá padà tí wọ́n ò jẹ́ kó rí because it was not allowed fún gbogbo èèyàn láti jẹ́ kó rí nígbà yẹn
bẹ́ẹ̀ ni èmi personally mo yìí sọ ti tomorrow Igboho ni ò jẹ́ kẹ́mi wá sí Kútọ̀nù pé yeye ẹ̀yin ẹ má tún wá tọ́bí ṣe kọ́kọ́ gbogbo wa papọ̀ sójú kan ni ibi táwọn wà ìyàwó kan náà ló ní láti máa pariwo níta and all this thing adesini ṣùgbọ́n òbítíbitì ọmọ Yorùbá nation campaign all over the world wọ́n dìde ní ìgbà tó wà ní prison àdúrà owó everybody lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ owó yẹn àwọn tá gbójú òkun lé wọn jẹ ní agbátá rẹ̀ pé wọ́n gbé owó yẹn bọ́yẹ̀ báyẹn fi ránṣẹ́ sí wọn pé wọ́n deliver fún Ìgbò tó jẹ́ pápò wọn ni wọ́n kó sí ẹ sì máa jìyà gbogbo wọn wà lára ìtẹ́jọ́ ṣe ní tí orí burúkú nísìn èmi dẹ̀ ń dúró fún yín mò ń pàlù fún yín ẹ má wọrí ní ìgbà tí Ìgbòho bá dé Nàìjíríà yẹn ní tí ìmọ̀gbà yẹn nígbàkúgbà tó ní o máa léèyàn kan yín kan bọ́ síta ẹ bẹ́kun Ọlọ́run ní bùbá Saheed tó bá ní làákàyè tọpọlọ ò ti dọ̀bálẹ̀ ṣé gbogbo àwọn èèyàn tó bá ti lọ wo Ìgbòho ní prison wọ́n á bọ́ síta wọ́n wá ṣe fídíò ẹ wo àbí tó bá ti débẹ̀ ẹ wo nọ́mbà 1 ní mi àbí nọ́mbà 20 èmi náà ti wá orúkọ mi rẹ̀ jẹ́ sáyìn àlòpọ̀nú òfófó tún gbé mú ó tún fọ́ta ó fọ́ ẹ̀dọ̀ ó fọ́ fùkù ẹ ó pò ó mú àwọn wo ló bá mi lísìtì sí ẹ lẹ́nu ìgbà tí òòṣà tún wà nínú ilé àwa nígbà tó stage kan ní last year tí wọ́n wá sọ di nuisance tó lọ record ọmọkùnrin yẹn tó ń ṣoríṣiríṣi la sọ wípé nobody òṣàmì tá a bá dé nobody should come for a visit anymore ṣùgbọ́n bá ṣe sọ yẹn kò yá àwọn ọmọ ọkọ Yorùbá kò yọ wọ́n tí o kìkìdá àwọn ọmọ mi ìnira 2022 ta tí dúpẹ́ ní pé kán lọ máa ṣàlámí ní Kútọ̀nù lọ́dọ̀ bàbá Akíntóyè àti tìgbò la gé wíǹtì yẹn àtàwọn wèrè tó wà bẹ́ẹ̀ tó change everything àìmọye ló ń ti Amẹ́ríkà lọ ló ń ti Asia lọ ló ń ti Europe lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye láti inú Nàìjíríà tí wọ́n wá bá òbítíbitì àwọn tí ìwọ̀gan Saheed Shittu tí ò lè ẹ́fà rò láyé wípé ó lè lọ ṣe ẹ̀ ló sí Ìgbòho ní Kútọ̀nù náà tẹ̀ lọ síbẹ̀ dìdìrín ni ẹ́ ibi tó o bá rí o wà nílé o ti ilẹ̀kùn mọ́ra ẹ síbẹ̀ o ò lè rí jẹ̀yìn ilẹ̀kùn báwo ló ṣe máa ti ilẹ̀kùn tó wà nílé tó máa tó ríta o ò lè rí ìkọ́ tó fẹ́ gbọ́ látọ̀dọ̀ tèmi ò lè gbọ́ ọpẹ́ ara ẹ̀ ló ń ṣe ó lè ní ẹ́ Saheed bàráwò bá ń sa ní ẹ́ irọ́ ló ń pa ìwọ gọ́gọ́ ní number 1 ẹni mi Ìgbòho ta ló kọ́kọ́ wá gbé ogun ti Ìgbòho ní last 2 years or so tí ọ̀kọ̀lẹ́ran tó fi ń gbógun ti Ìgbòho tó fi ń ba Ìgbòho lórúkọ jẹ́ ta ló kọ́kọ́ kó Ìgbòho síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ìwọ ni so ìwọ yẹn ló ń bọ́ síta nítorí ó lọ sí Kútọ̀nù ó lọ wò after tí Buratai ti lọ síbẹ̀ tí Buhari tó fẹ́ kúrò ìgbà yẹn ló ṣe sáré lọ́bẹ̀ o ló wá ń gbó bí ajá yìí o ìgbà tí ogun le gangan tí picture yẹn tó le tí everybody wà including me tó mú orúkọ wa tó ní àgùdọ̀ wọ Nàìjíríà ìgbà kan àwo kan torí Ìgbòho and everything ibo nìyá yín wà nígbà tí wọ́n fi kú lé everybody ibo ni gbogbo yín wà tẹ́ bọ́ síta tẹ́ wá sọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ̀ sọ ẹ̀yin lẹ mọ̀ wí ibo ni yàlà gbogbo yín wà ní ìgbà tí gbogbo nǹkan le gbọ́n tí gbogbo èèyàn sá sẹ́yìn tó stage kan lórí ọ̀rọ̀ Ìgbòho everybody abandoned him there oníkálukú sá sẹ́yìn gbogbo èèyàn sá sẹ́yìn pé eléyìí ó lé ti kẹni o eléyìí lágbára gan ṣùgbọ́n àwa kan wà tá dúró síbẹ̀ pé we die and resurrect kó tó bá máa ṣẹlẹ̀ ní kó fẹ́ ṣẹlẹ̀ ègbòrì tó fẹ́ rí látòkè wá fọ́ odó nílé afẹ́ rí bẹ́ẹ̀ we see a finish adúró sílẹ̀ ó wà lára àwọn tó ń bú wa nígbà náà àwa dásìkò yìí níwọ tó ti fetí kọ àwọn olórí burúkú kan tó tún wá sọ fún ẹ sọ pé ẹ̀yin máa bọ́ síta ẹ lẹ orí Yorùbá nation àti Ìgbòho ẹ separate wa torí ẹ̀yin lẹ ti kọ́kọ́ bá Ìgbòho ṣe torí nǹkan tó fẹ́ tó òun fetí gbọ́ tó fẹ́ sọ̀kalẹ̀ gbìn ìyẹn gan lẹ ṣe fẹ́ para yín kú ẹ máa láwọn Yorùbá nation kéré ẹ̀yin lẹ ti ń bá ṣe tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ó mọ̀ pé Ìgbòho yẹn jẹ́ dìdìrìn tó bá jẹ́ pé lótìtọ́ gbogbo yín tẹ́ bọ́ síta tẹ́ wá sunkún lórí social media eye service ilẹ̀ ń ṣe tẹ́ ẹ bá mean ẹ̀ lótìtọ́ must you come out and talk about it. bẹ̀rẹ̀ tà sí àwọn tó ń ṣiṣẹ́ ìgọ̀gọ̀gọ̀ náà ẹ lè rójú wọn ẹ lè mọ̀ ẹ lè mọrúkọ wọn ẹ lè gbọ́ anything ẹ lè mọ̀ anything ẹ̀yin yìí tẹ́ bọ́ síta rádaràda lẹ̀ ń ṣe àrèfé tí kọ́lẹ́gbẹ́ ògiri òun lẹ fẹ́ para yín kú sí. ìjọ tí Ìgbòho tó bá máa meet president Tinubu tí wọ́n bá máa ṣàlàyé tó bá máa sọ̀rọ̀ ṣé mi máa wà ńbẹ̀ ṣé wọ́n máa wà ńbẹ̀ nǹkan kíkan tí Ìgbòho bá máa ṣe ṣé ó máa wà ńbẹ̀ àti wípé tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo kò ṣe attention seeker ni ẹ́ ó mọ̀nà Kútọ̀nù again
kó lọ bá Ìgbòho ńbẹ̀ kó sọ fún eléyìí tó fi ń pè lórí fóònù tó ń gbé oríṣiríṣi àwọn èèyàn lọ bá Ìgbòho lórí fóònù. Ìgbòho kúkú ní sọ anything, information á jáde fún rẹ̀. Ìwọ náà mọ iye èèyàn tó ti ń kọ̀nẹ́tì tẹ́tí ń kọ̀nẹ́tì ara yín torí wèrè gbogbo ọpẹ́ ẹkùn oil finger set of people ọwọ́ epo people ó mọ̀nà Kútọ́nù kó lọ bá mbẹ̀ kó bá sọ̀rọ̀ mbẹ̀. Must you bring it to social media? Ìgbà tó wá bọ́ síta tó wá rí rádaràda nǹkan tá a sọ yẹn náà la sọ. Ṣebí nǹkan tẹ́ fẹ́ wá sọ lórí social media nìyẹn. Nǹkan tẹ́yìn náà fẹ́ gbọ́ òun náà làwa ti sọ fún yín yẹn. Èyí tó kù ó di ẹ̀yin tí ẹ ò lè lo ọpọlọ bó ṣe ló ní làákàyè tó ń ṣe ẹ̀sìn tó ló ń ṣẹ̀sìn tó mọ the needful thing the rightful thing láti ṣe tó fi sílẹ̀ but tó seek láti get attention àwọn èèyàn lórí rubbish ọ̀rọ̀ tí àwa kan mọ bó ṣe ń lọ wípé gbogbo nǹkan tí gbogbo yín tẹ́ bọ́ síta tẹ́ ṣe tẹ́ rí group ara yín oil finger ni ẹ kò fẹ́ tọ́lá ni ẹ fẹ́ belong in that picture yín náà fẹ́ wà nínú picture yẹn ó lè ní yín ó lè iṣẹ́ yín ò tó yín jẹ bàráwò bá ń sá ìgbà tí ikú lé gbogbo yín lẹ sá sẹ́yìn ẹ kò fẹ́ tí kọ̀ọ̀kan lásẹ̀ tí wá fẹ́ kú ìgbà yín lẹ́sẹ̀ mọ̀ kiri Yorùbá Nation campaigner kéré o ṣe fẹ́ gbọ́ gbogbo wọn tẹ́ rí tó bọ́ síta tó pariwo Ìgbòho ní láti sọ sọ́rí yẹn irọ́ náà ń pa o. Ìjọ tí Tinubu bá máa wà ń bẹ àti Ìgbòho tó bá máa sọ̀rọ̀ roundtable àtàwọn tó ń ṣe àárín yẹn ṣé wọ́n invite àwọn olórin síbẹ̀ ṣán máa wà ń bẹ nǹkan tọ́jọ́ máa sọ ń bẹ ṣé gbogbo wa máa wà ń bẹ èwo wá láruwo orí burúkú tó wá pa lórí social media ṣáruwo tí gbogbo yín pa ní kó má sọ sorry ṣó ṣe ń jẹ anything ṣó ní kó sọ sorry àbí ní kó má sọ sorry ṣé ìjọ tó bá máa sọ̀rọ̀ ṣé gbogbo wa máa wà ń bẹ̀ nǹkan tó bá máa sọ ń bẹ̀ ṣó ní nǹkan ṣe pẹ̀lú ariwo wèrè tẹ́ create lórí social media. Of course yes, Yorùbá Nation dẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ lọ́dọ̀ tí yín ní àtidá tẹ́ ẹ fi wá wí oríṣiríṣi nǹkan ṣùgbọ́n Ọlọ́run kò pè wá ní nǹkan tẹ́yìn pè wá ẹ̀yin náà sì mọ òtítọ́ àbí kò ṣe Yorùbá ti gbàgbé pé gbogbo wa jọ ní Yorùbá ó yé wa dáadáa jura wa lọ kí ló ń ṣe yín ẹ fọ̀fọ̀kúfọ̀ síta adẹ wíwíkúwí fún yín padà kí wá lẹkùn orí burúkú yes a sì dúró lé lórí Ìgbòho ní sọ sorry for anybody because Tinubu ò rán yín níṣẹ́ wèrè tẹ́ ń jẹ́ Tinubu ò ráyè social media ẹ kọrí burúkú lọ́kẹ́lọ́ wáṣẹ́kúṣẹ́. Tinubu is busy with different things tó fẹ́ ṣe gbogbo agenda tó ti là kalẹ̀ gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe òun ló gọbọi tó yẹ lórí ara wọn tó wà ń bẹ̀ tó mú ní one after the other ibẹ̀ ló ti ráyè ẹjọ́ orí burúkú tẹ̀ ń tò kiri kò rán yín eye service lè ṣe kán lè wà nínú picture ẹ̀yin ọmọ Yorùbá Nation ẹ má gbà fún wọn o ẹ má jẹ́ kán wà nínú picture Yorùbá Nation wèrè náà jọ and any media nínú movement tó bá yìí sọ wípé kí Ìgbòho kó lọ sọ sorry wàláì number one enemy Ìgbòho ni ẹ sá fún ẹ yẹra ẹ sá pátápátápátá. Ìjọ tí Ìgbòho bá máa meet President Tinubu gbogbo wọn onídẹ̀tí olórin wọn ò ní sí ń bẹ̀ o ohun tó máa transparent ń bẹ̀ kò sẹ́nibọ̀dì wa tó mọ̀ o tí wọ́n bá wá fẹ́ bá Ìgbòho sọ̀rọ̀ pé kíní Ìgbòho ok ikọ̀ bẹ́ẹ̀ má ṣe ikọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ ṣe kíkiní kan sórí social media ló kù ascension seeker mọ̀nà ọ̀dọ́ ẹ̀ kẹ lọ bá sọ̀rọ̀ wọ́n náà wọ́n kẹjọ sọ̀rọ̀ must you bring it to social media. Àwa wí tán ó ní kí gbogbo wa ṣe là ń fi Ìgbòho powó kí ló dé tí ọ̀rọ̀ social media yìí tẹ́ bá ti wá sọ̀rọ̀ tó joyin tọ̀rọ̀ tán nígboro ẹnu yín wàá máa gbéṣẹ́ lẹ́ ń fi Ìgbòho powó òkúta làbá fi pa èyí tẹ́yìn ṣe yẹn òkúta ni nǹkan tí òye yín ni wípé CNN tó bá ti wò ó ti sanwó Tinubu gan tó jẹ́ president tó ní TVC àti àìmọye media houses káàkiri ṣé wọn kì í run advert ọ̀fẹ́ lẹ̀ ń wo TVC ọ̀fẹ́ lẹ̀ ń wo Arise ọ̀fẹ́ lẹ̀ ń wo Punch Channels àti bẹ́ẹ̀ lọ Ajazera alẹ́ ponú ẹ̀rọ àwọn wèrè tó ń tọrọ star tó ṣe oríṣiríṣi kiri ń ta ṣé àwọn Yorùbá Nation campaigner views mélòó ló ń wò ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì á ṣe show gan for days ó lè má ti wọ 1000 ẹkún ìyẹn lẹ sún kiri dìdìrín nìyín ó ìbá tó yín ó ìrìn yín ni tó bá yẹ ní sunkún mọ́ ẹ ní Ìgbòho gan la fi ń mí ẹ̀yin máa sọ wípé èmi Ìgbòho la fi ń mí
ẹ̀yin máa sọ pé Ìgbòho gan o, láìsí Ìgbòho a ò lè mí, a lè jẹun. Ọ̀dẹ̀ ìgbà tó mọ̀ kí ni ìwọ náà wá sórí social media, gbogbo ẹni media tó bá ti wọ̀ orí social media, yálà Twitter, Facebook, YouTube, TikTok, name it, lọ bẹ́rẹ́bẹ́, kò sí kankan tó lò tó wọbẹ̀ tí ò ń ṣe owó ló máa san bẹ́ẹ̀. Nǹkan tó bá ti click ẹ̀ bẹ́ẹ̀ tó wọbẹ̀ báyìí wọ́n ti ń mú owó ẹ̀ nìyẹn, o ti ń sanwó nìyẹn. Kí wá ní wèrè orí burúkú tẹ̀bá ti rọ́rọ̀ sọ wọ́n fi Ìgbòho gbowó, wọ́n fi Ìgbòho gbowó. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, ìwọ náà ò fi gbowó ni. Gbogbo wa pátápátá là ń dárúkọ Ìgbòho. Ìgbà tí ogun lè mọ́kùnrin yẹn tí gbogbo yín dákẹ́ bí olúndù tẹ̀sán pàkọ́nù, ẹ ò mọ̀ ń gbẹ̀ yẹn, ìsìn yẹn Yorùbá Nation campaign àìfarabalẹ̀ o. Àìfarabalẹ̀ wa á bà nǹkan jẹ́ o. Ṣé rí gbogbo wọn tó ń bọ́ síta nísìn tó ń sọ Ìgbòho ní láti sàsárì irọ́ náà pa, Tinubu ò rán wọn. Àwọn tó wà between Tinubu àti Ìgbòho tó ń ṣe gbogbo kíní processing yẹn wà láwọn ọ̀ràn àwọn olóòórùn yìí o. Bí etí kẹta sí kẹrin ni ọ̀rọ̀ tán gbọ́ tán fetí kọ́ tán torí ẹ̀wà ya wèrè sórí social media. Bí Ìgbòho bá máa sọ sọ́rì fún Tinubu, bí ò bá ní sọ sọ́rì, àwọn tó ń ṣe àti Tinubu àti Ìgbòho àárín wọn ló jọ wà. Attention seeker ni gbogbo yín. Ẹ̀bẹ̀ tẹ́mi wá fẹ́ bẹ̀ yín Yorùbá Nation movement ni wípé ẹ má fi àìrára fi balẹ̀, kẹfì bà movement, kẹfì bà iṣẹ́ tẹ́ ti ṣe jẹ́. Màá rán yín létí, àjọ máa ránra wa létí. Torí iṣẹ́ tí Saheed Shittu àti àǹkó àwọn tọ́jọ́ ń sọ the same ọ̀rọ̀ yẹn tí wọ́n gbà ní wípé wọ́n fẹ́ gbé Yorùbá Nation kọlu Ìgbòho, wọ́n á wá gbé Ìgbòho kọlu Yorùbá Nation. Ẹ jẹ́ ká calm down, ẹ jẹ́ ká calm down, ẹ jẹ́ ká calm down, ẹ jẹ́ ká lo number 6 wa. Nǹkan tí Saheed Shittu tó sọ gbogbo wọn jọ ń sọ nìyẹn, àbí kò yé yín? Ẹ jẹ́ kan kó rí burúkú lọ. Ẹ ò lè gbé Ìgbòho kọlù wa, ẹ ò sì lè gbé wa kọlù Ìgbòho. Bí Ìgbòho gan bá lóun ò ṣe Yorùbá Nation mọ́ lẹ́ni Yorùbá Nation títí láíláí là mọ̀ ọ́nà, là ó sì mọ̀ pariwo Ìgbòho, là á sì mọ̀ respect. Bẹ́ẹ̀ ni ibi tí Ọlọ́run tó sí lẹ́ni nìyẹn. Ìbàjẹ́ pọ́tà ẹ̀ ti sọnù nígbà tẹ́ gbogbo yín àbádọ́n ni. Ṣé ìwọ lè máa ìwà bọ́ síta wá sọ pé kéèyàn kan Ìgbòho ìwà láyé ó wà láàyè ó wà lálàáfíà ara ní gbogbo yín ṣe mọ̀ lè bọ́ síta wá lọ sọ sáré ìgbà tí wọ́n fi kúlé tó nídìí yín tí gbogbo yín kẹ̀yìn sí ká lọ́tà ẹ̀ ti ṣòfò ọ̀tá ẹ̀ ti kú nígbà yẹn. Ṣé ẹ lọ síbi orórè kẹ́ ẹ máa sọ pé ó yá lọ sọ sọ́rí fún Tinubu? Ẹ kó rí burúkú lọ. Ẹ má lè sì wèrè yìí o, torí kò sọ̀rọ̀ gidi kankan lẹ́nu ẹ. Ẹ̀sìn ló ń ṣe èèyàn ṣìkàwù olórí Boko Haram fanatic man. Àfá ẹlẹ́bọ pẹ̀lẹ́, àfá ẹlẹ́bọ kọ́ àfá ẹlẹ́bọ ni láìrí nǹkan ṣe. Gbogbo nǹkan tó wà nínú ayé téèyàn lè treat ní tọ́pìkì tó lè máa fi ṣe ṣóòrì. Àwọn máa fa ẹlẹ́bọ dìdìrín ọ̀dẹ̀ òpónà afọ́fúngbẹ́mu rádaràda, ó kórùgbọ̀n rádaràda sẹ́nu, kò jẹ́ kó ní làákàyè, atẹ́gùn fresh, atẹ́gùn fẹ̀sí lọ́pọlọ, ó yàn shit. We know the yarn of pata from our side for Yoruba Nation. Ma dárúkọ Yoruba Nation with sense, with respect, my dear. Baba laku baba la baba yín ní Yoruba Nation la jẹ́. Bẹ́ẹ̀ la sọ fún yín. Anybody nínú yín tẹ́ bá lórí ìta yín, tẹ́ bá bẹ́jìgà, tẹ́ bẹ́kúbẹ́ sí Yoruba Nation, ẹ forí gbá, wọ́n á go collect with. Tẹ́ bá rò pé ẹ rí Yoruba Nation campaigner, aláìníṣẹ́ ni wọ́n ṣe gbá wọn ṣàwó, tẹ́ bẹ́ sí Yoruba Nation ẹnìyà. Ẹ má collect o, má go collect. Ẹ má collect wòtò torí báwọn kan bá ṣe ń jó pàlóńgò láàrin orí ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan gé ẹ̀jẹ̀ mú, àwọn kan fa ìtì ẹ, àwọn kan mú àwọn yẹn wá gé, àwọn kan gé tí ẹ̀jẹ̀, àwọn kan fa ẹ̀bí, àwọn kan fa ẹ̀bí, àwọn kan wọnú, wọ́n á di kòkòrò, wọ́n á kó wọnú ohun ẹ̀, wá bẹ̀rẹ̀ sí ní yàwòrán, wá forí gbábí, wá forí gbábí. Àwọn kan fa ẹ̀ látẹ̀yìn ní fàkúfà, àwọn kan agbata bẹ́ẹ̀ wọlé, wá máa wò ó bó ló fẹ́ dìmú bẹ́ẹ̀ gangan. O lè mọ Yorùbá Nation náà pé bẹ́ẹ̀ táwọn ti iye tí ń jẹ́ ní wàràwà. Yéè gbàgbé wá dárúkọ Yorùbá Nation ó fi dà lálẹ́ garaga. Fuck you. Mi ní lè sọ̀rọ̀ sí family ẹ lọ títí torí mo mọ̀ lára àwọn èèyàn ẹ tọ́dẹ̀ ìjọ lóríire èèyàn, lára àwọn sister ẹ wọ́n wà pàgọ́ respect. Kò ní jẹ́ kí n lè mọ bí mo ṣe máa báyé ẹ̀ jẹ́ sí orí ṣòfò tó ṣe. Ṣùgbọ́n níwọ̀nba kékeré tí mo fún ẹ tó bá lórí tó rú lọ lórí ẹ, gbogbo ariwo tó ń pa yẹn, àwọn tí ò mọ bóyá lọ ni ò mọ bóyá lọ. Saheed àwa mọ bóyá lọ. You are not in the picture. Àní bí Ìgbòho àti Tinubu tó bá máa ṣe one thing ṣé ó máa wà ń bẹ̀ kó ṣì dànù kó ṣì dànù yá. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀?
ẹ má kí bọ́ yìí dá yín láàmú jàre, kò sọ̀rọ̀ nígboro ẹnu ẹ̀ rádaràda ló ń wí. Yorùbá nation ó yá ẹ jẹ́ ká yọ̀wọ̀ BRT wa straight, ẹ jẹ́ àfẹ́sì nǹkan tá à ń ṣe. Ariwo Yorùbá nation yẹn náà ni gbogbo wọn tán sọ pé ó ti kú, ṣé bẹ́ẹ̀ tiẹ̀ ló ti kú. A ní kẹ́ mú rórì ibi ẹ mú bẹ̀rẹ̀ grand ibi tẹ́ sí sí ẹ̀yin tẹ́ sín ọjọ́ tó kú àti gbogbo a ní kẹ́ bọ́ síta kẹ́ fún wa rí mú wá lè ṣàlàyé ìyá yín. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel, bá mi pé ètò yìí káàkiri, drop your own comments sábẹ́ fídíò yìí. Ẹ má ṣépè for anybody, ẹ má ṣépè, ẹ má ṣépè, ẹ gbàgbé ọ̀rọ̀ ní kẹ́ fún Saheed èèyàn ṣìkà o.